Assalamu alaikum. Now, mo fẹ́ béèrè question kan ni. Báwọn question yẹn kò yé mi. Mo ṣe ní kí n béèrè lọ́wọ́ àwa tí a jẹ́ markaziyun lápapọ̀. Ẹ dáhùn tó ọlọ́ọ̀tà náà màmá. Àwọn èèyàn máa ń sábà sọ àwọn ọ̀rọ̀ yẹn gan lọ́pọ̀lọpọ̀. Máa wí, kí ló ṣẹlẹ̀ gan-an? Ṣé lẹ́yìn bàbá wa gbà Sheikh Habiballahi Adam Abdullahi Al-Ilory tí wọ́n ṣe mudirul markaz kọ́lọ́dà kò mọ̀ ṣàbáwá fún wọn ní àlàáfíà tó pé sí dáadáa. Kó lè bá wa lọ́rọ̀ ẹ̀mí wọn, kẹ́mi wọn gùn dáadáa fún wọn. Albarka nabi ní ọjọ́ ọlọ́run. La hawla wala quwwata illa billah. Ṣé lẹ́yìn mudirul markaz ṣé bàbá wa gbà Sheikh Adam ṣé wọn bí mọ̀mí lẹ́yìn wọn ni? That is my first question. Wípé ṣé Sheikh Adam ṣé wọn bí ọmọ mi lẹ́yìn Sheikh Habibu ni? Question láwọn ni. Question mi ẹlẹ́kejì ni pé wọ́n máa ń sọ̀rọ̀ kan wọ́n sọ pé Sheikh Habibu Sheikh Adam wọ́n dìde tọrọ Sheikh Habibullah lọ́wọ́ Ọlọ́run ọba ni. Question yẹn tó bá wá jásí pé ní Sheikh Adam mi ti mọ̀ tó bá jásí pé ní wọ́n bí ọmọ mi lóòótọ́ àwọn ọmọ mi yẹn ìbọn ìtọrọ ọmọ yẹn. Question ẹlẹ́kẹta wọ́n ni yẹn. Question ẹlẹ́kẹta wọ́n ni yẹn. Tó bá jásí pé wọ́n bí ọmọ mi lóòótọ́ ọmọ mi tí wọ́n bí yẹn ìbọn náà ti tọrọ àwọn ọmọ yẹn tọrọ àwọn yẹn máa ń sọ pé Ọlọ́run dìde tọrọ Sheikh Habibu lọ́wọ́ Ọlọ́run ni ọ̀kan lọ́mọ tọrọ fún Sheikh Adam nìyẹn. Tó bá jásí pé wọ́n bí ọmọ mi lóòótọ́ tí ń ṣe Sheikh Habibu nìkan náà bí o ìbọn náà ti tọrọ àwọn ọmọ tó kù. Ìyẹn jẹ́ ẹlẹ́kẹta nínú question mi. Ẹlẹ́kẹrin nínú question mi ni pé ṣé gbogbo àwọn tí wọ́n ń bú àwọn tí wọ́n ń búra wọn online tí wọ́n ń sọ ọ̀rọ̀ tí ò yẹ kí wọ́n máa bá àgbàlagbà ń bẹ tí ò yẹ kí wọ́n máa bá lọ́dọ̀ ìtàn pè ní onímọ̀ gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bẹ́yẹn tí wọ́n ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ wàláyà káfọ̀ kíbá àwọn ọ̀rọ̀ tí wọ́n kí ẹ̀mọ́ kí èèyàn tó lè máa sọ fún yẹn pé Ọlọ́run máṣà Ọlọ́run dákun tó bá yá pé ní bàbá èèyàn kan bàbá nù àlìjánnà Ọlọ́run dákun máṣà báwọn yọkùn nù àlìjánnà báwọn fi sínú náà. Kí ló ṣẹlẹ̀ tó bẹ́ẹ̀? Kí ló ṣẹlẹ̀ tó fi tó bẹ́ẹ̀? Ṣé mùdírù ló rán wọn níṣẹ́ ni? Ṣé mùdírù ló rán àwọn pípù yẹn ṣẹ́? Ìyẹn jẹ́ question mi ẹlẹ́kẹrin. Gbogbo àwọn tí wọ́n láwọn ń ṣe dìfáà fún mùdírù tí wọ́n wá tijú anybody tí wọ́n ń sọ̀rọ̀ tí ó yẹ kí wọ́n máa bọ́ wọn lọ́wọ́ àbí bẹ́ẹ̀ ṣé mùdírù ló rán wọn ṣẹ́ àbí ṣe ara wọn ni wọ́n ń jẹ́? Question mi ẹlẹ́kẹrin nìyẹn. Question mi ẹlẹ́karùn-ún ni pé ṣé a ti gbàgbé ni gbogbo ń tá a bá sọ imma khairan aw sharran ní tó dáa ni àbí tó burú ṣé àmọ́ kí Facebook tá ń lò yàwọn pé yóò bring it back fún wa pé alábàjá sọ nǹkan báyìí. Question mi tí mo jẹ́ ẹlẹ́kẹfà nínú question mi ni pé kí bàbá wa gba Sheikh Habiballahi Adam Abdullahi Al-Ilory lẹ́yìn tẹ́mi wọ́n bá gún tí wọ́n dàgbà dáadáa tí wọ́n di arúgbó tí wọ́n dàgbà dáadáa tí wọ́n lọ sọ́dọ̀ lọ́wọ́ bá wọn padà. Ẹ dákun ṣé nínú àwa tá à ń sọ ọ̀rọ̀ kò bá kù gbé sí àwọn ká sọ pé Sheikh Adam ọlọ́mọ mi ká sọ pé nínú àwọn ọmọ mi tó kù yẹn pé à ń sọ̀rọ̀ kò bá kù gbé sí ogun pátá ṣé nínú wa aláròbí á pé ó máa bọ́ sínú ipò yẹn ni lẹ́yìn tí Sheikh Adam bá lọ tán ṣé wàá bí wà lọ tán ṣé nínú àwa tí à ń sọ ọ̀sọ́kùsọ nípa àwọn èèyàn nígbà tí wọ́n bẹ̀ wá yẹn ṣé nínú wa aláròbí máa bọ́ síbi ipò yẹn ni? Ẹ jẹ́ question ẹlẹ́kẹfà. Question ẹlẹ́keje ó ní wípé ṣé tí ẹlòmíì bá wá bọ́ sí ipò mudirul markaz yẹn nínú àwọn tó wá sí pé ní wọ́n ti wá búlì a lot of ọmọ Sheikh Adam mi tá àti mọ̀ bóyá wọ́n bí àbí wọn bí lẹ́yìn tó bá dáhùn bí láṣẹ kìlá tó mọ̀ kí wọ́n bí àbí wọn bí lẹ́yìn ìgbà tí everybody ti búlì àwọn ọmọ Sheikh Adam tó kù ṣé àwọn ẹlòmíì tó bá wá bọ́ síbẹ̀ lẹ́yìn mudirul markaz ẹ sọ fún mi irú ojú wo lẹ́ẹ̀ mọ̀ fi wúra yín ṣé irú ẹni tó ti búlì ọmọ Sheikh Adam mi nígbà tí ọmọ mi bá bọ́ síbẹ̀ ní ọmọ Sheikh Adam ṣé yóò lè ní nǹkan láti wọnú markaz àbí láti bá mudirul tó wà ń bẹ́ gbà yẹn láti bá sọ̀rọ̀?